ẹ wo tirẹ̀ ẹ̀yin èèyàn mi nílé ẹ rí gbogbo iṣẹ́ tí mi ń ṣe Kúnlé afford ló kó mi sí wàhálà yìí o nínú sinimá tuntun tá à ń ṣe yìí náà ni ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nílé ẹ wá bá mi lọ ra sinimá yìí tó bá ti jáde kẹ́ ẹ wo ìdí tí Kúnlé afford ti wá sọ mi dé tó ń wa kẹ̀kẹ́ láàárọ̀ ọjọ́ mi báyìí kí ló fà á tí mo ṣe wà nídìí kẹ̀kẹ́ báyìí kí ni ìdí tèmi àti àwọn ọ̀rẹ́ mi àwọn òrèkéléwò obìnrin tó pọ̀ tó tó yìí tó wá sínú gym kí là ń gym fún wọn nínú iṣẹ́ wo gan la ń ṣe nínú iṣẹ́ yìí ẹ má jẹ́ kí n sọ ọ́ jù nítorí pé kí ni kẹ́ ẹ rà á kẹ́ ẹ wò ó ẹ̀yin ló dẹ̀ kúkú mọ̀ wípé èmi ò sí nínú gbogbo sinimá mi ò sí nínú gbogbo fíìmù mi ì bá wọn ṣe iṣẹ́ kankan tí ẹ máa wò tán tẹ́ máa bẹ̀rẹ̀ sí ní ṣépè mo garanti wípé iṣẹ́ ìtẹ́ bá wọ̀ tẹ́ bá rí mi lọ́nà kan mo kọ́ ẹ̀kọ́ ni mo bẹ̀ yín o ẹ jọ mi ṣe jàbùdá o Kúnlé Afford sọ mi di báyìí èmi kọ́ rèé o ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Hello everyone out there, or should I say hello viewers, hello friends, hello family? Should I say that? Well, as you can see, we've been stressed by who? Kúnlé Afford. Ó kọ́ wá sí gym, ká máa gym. Mi ì ṣe rí o, àmọ́ ó mú mi ṣe lọ́tẹ̀. Nítorí kíni? Nítorí movie kan. Mi ì lè pè ní thriller, mi ì lè pè ní action, mi ì lè pè ní romance, àbí kí n pè ní drama kò tiẹ̀ yé mi. Mo ti ṣiṣẹ́ láyé mi ì ṣe léyìí. Bí ṣe ń fo fẹ́ǹsì ni mo ń múra pẹ̀lú mọ́tò. Bẹ́ẹ̀ ni mo tún ń kíìsì inú ẹ̀ kò yé mi fún Kúnlé o. Ó ṣàìkáṣà máa bùkà wá ṣiṣẹ́ yìí náà ṣá. Ẹ wá mọ̀ nǹkan tuntun tó wà níṣẹ́ yìí. Ẹ máa ń wá glamour, ó wà níbẹ̀. Ẹ ń wá action, ó wà níbẹ̀. Ṣé mọ́tò, ṣé ilé ẹ ti wá wo bí tún wà yìí o, gbogbo ẹ̀ pátápátá báyìí ló pé sínú múfì. Ìdájọ́ mi. Ẹ sáré lọ ra tí in fact ẹ rà kan fúnlé ẹ rà kan fọ́ọ̀rẹ́ ẹ tún rà fún àwọn ọ̀tá yín gan kó bá lè kẹ́kọ̀ọ́ nù ẹ ṣe gan ni mo fẹ́ padà sínú iṣẹ́. Mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà, mo kí ọkùnrin, mo kí obìnrin. Èmi ọmọ yín náà ni o, Kúnlé Afford, mo tún ti padà dé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pàdé mi nice, I'm back again, striking so hard. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé marital story lẹ mọ̀ mi mọ́ dáadáa. This time around, mo ń jáde pẹ̀lú another style, full of action, thrilling. Ẹ má jẹ́ ká dé ìnà pẹ̀lú. Àwọn mi kẹ̀kàn jáde kẹlọ́ra, you will never regret it. Rúbà! Kẹrẹlẹ. Super! Kẹrẹlẹ. Ẹ wo, màá lọ yín lọ́rùn ẹsẹ̀, màá gba bàtà lọ́wọ́ yín o. Mo ní kẹ́ bọ́ bàtà fún mi. Nígbà tó kì í ṣe fìjà gbogbo tẹ́sítẹ́ bíjà. Ẹ wò ló ṣe bá ṣe pa yìí. Tuntun nígbà fọ́nìṣọ́ bá ṣe o. Èmi ò fọ́nìṣọ́ bá ṣe. Ẹ bọ́ bàtà jùlọ. Ó bàbá gbà mí ní òsán. Òsán. Tìyàgbọ́ mo sọ́nà. Òsán. Owó ìṣẹ́gìrì lẹ́ẹ̀kan náà mo sọ àbí mi ò san. Òsán. Ṣé owó gbogbo àwọn ọmọ ilé mo sọ àbí mi ò san. O rántí sàn yẹn. Ẹyẹwò! Oró! Owó lọ́wọ́. Kí ni àbúrò kí ló dé? Òun rèé. Bàbá olówó. Kí ló dé pẹ̀lú mi? Ẹran tó jẹ kùrè. Gbogbo ayé ẹ̀ wo ẹran tó jẹ kùrè àti egun. Kí ló ṣe? Tó máa fi di títí ọ̀tún la. Wàá mọ̀ pé ó lòun lọ́wọ́. Tó ẹni tó láyé. Èmi ló ń pa ẹ̀ tó ṣe o. Obìnrin sì. Èmi ló ń pa ẹ̀. Àwọn ta ni Èmi ló ń pa ẹ̀. Èmi ò sí ìwé ẹ̀jẹ̀ mi. Èmi ló ń pa ẹ̀ gbàrẹ́sì kò jẹ́ gbàrẹ́sì. Èmi tá fẹ́ tọ̀, mo fẹ́ tọ̀. A ní mo fẹ́ tọ̀. A ní tọ̀, àbí tọ̀ yìí ni. Ẹ lè jẹ́ orí tó ṣe ní ọ̀kí wá ṣe bí. Mami. Super. Kẹrẹlẹ. Wo bàbá tó ń wò yìí tó jẹ́ kó sá lọ́mọ mi lọ́wọ́ yìí. Tó ṣe wà yìí ó máa ń fọsaláìsà mi tẹnu ẹ̀ máa fún gbòòlà ni. A máa kàn mí ṣó nígbà tó bá fọ̀ mí tán. Yes. Tó bá bọ̀ ìtàn ìyá ẹ lọ́wọ́ ẹ̀ wá surprise. Ẹ lè jẹ́ orí tó ṣe ní ọ̀kí wá ṣe bí. Mami. Ẹ ló lórí lórí ní bàbá yìí. Kó mi ò mọ kó adílébò ní kódà sísí mọ́ pé mi ò kó dúró ẹ̀ bá pa. ọ̀nà àrà ọ̀nà tá a ti fojú sí lọ́dún Adékọ́lá tó gbé yọ lọ́tẹ̀ yìí bàbá sùpà
kẹlẹlẹ Mr. láti ń jayé alábátá ó ń jayé bí ẹni jẹṣu bàbá super kẹlẹlẹ ó lele ó ga jù dìsáínà ni bàbá ń tẹ́ owó ń bẹ lọ́wọ́ àìṣe sì náà jọ́ bàbá super ọdún Adékọ́lá tún gbèdé ẹ̀rẹ́rìn ẹ̀kọ́gbọ́n akẹ́rẹ́ ìwà náà ni bàbá super the inspiration marketer Toyma Films holding náà ni tòní òjò ọjọ́ gbogbo ní kìkì ara let's go to the next level níbi tí bàbá super ti ń jayé tó super bàbá super the inspiration marketer Toyma Films holding 145 Nabi Asiko Executive Dumota distributed by Climax Plus and Dynamic Pictures bàbá super. Kí ni mo gbọ́ tó dùn yẹn náà? Fóònù jábọ̀. Bí ìsọfún ìpínlẹ̀ ọ̀dọ̀ fún ìpàdé máa ń parọ́ gan. Kí ló ṣe? Ó máa tẹ ṣáàní. Ó máa tẹ ṣáàní. Ó fẹ́ òfin ìwọ gidi kan ló pè mí fún ṣá. Ṣé gbọ́dọ̀ burúkú lẹ́nu ìyàwó àpò? Àwọn olóṣọ ẹ ní ìbùkún náà. No, mistake náà ṣe o. Kò ń ṣe ìbùkún ló yẹ kán sọ ìwà pa àmà obìnrin báyìí. Àpà àwọn ìbànújẹ́ ló yẹ kán sọ ẹ. Ṣé o ti gbọ́? Sórí mistake kan ṣe tó fi sọ mí ní ìbùkún. Àwọn tó ṣe mistake lórí mi ni wọ́n ṣe mistake lórí ẹ̀. Torí ẹ̀ lẹ́kọ́ ló yẹ kó máa jẹ́. Apanilẹ́kùn gidi òun ló yẹ kó máa fi. Ok. Má jẹ́ kí n tún padà rí ọwọ́ ẹ lára tẹlifíṣàn ẹ̀ mọ́ títí àti títí láyé ẹ̀. Ṣé o gbọ́? Tí bá wà pọ̀ kí ló fẹ́ ṣe. Tí o fẹ́ lójú ọba sọkùnkùn tí o sì mọ́lẹ̀ ẹ̀rí ló yẹ kí ẹ wá kiri ẹ̀rí ló lè fojú ọ̀rọ̀ ẹ̀rí ló lè tàn mọ́lẹ̀ o ẹ̀rí ló lè tàn mọ́lẹ̀ sí sọ̀rọ̀ ní lójú ẹ̀rí ló lè tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí tó bí ẹ̀rí lọ́gọ̀ o ẹ̀rí ló lè tàn mọ́lẹ̀ sí almost full of ẹ̀kú iṣẹ́ o ẹ̀rí ló lè tàn mọ́lẹ̀ sí. ẹ̀kú tẹ́mì fún mi làwọn ìṣe rẹ̀ gẹ̀ẹ́nì àgbọ̀dá tìlà ọ̀rọ̀ tó pọjọ́ bọ́ bí ojú okùn kí ló lè tú u ẹ̀rí ọ̀rọ̀ tó múni lọ́gbẹ̀ ká ọ̀rọ̀ dé tú ẹ̀rí ọ̀rọ̀ ló lè tú ẹ̀rí we need an evidence and evidence is all we need there must be an evidence ẹ̀rí Toyma Films open the next level is where we're going nothing is stopping us.